Àṣírí eléyìí tí ìyá Destiny Boy tó tú yìí, ó sure fún mi pé ẹ ẹ̀ tí ì gbọ́ níbì kankan. Lẹ́yìn ikú Destiny Boy, àwọn àṣírí ńláńlá tó tún tú. Gbogbo yín náà lẹ mọ̀ pé ṣáájú kó tó di pé a múlẹ̀ wá, wọ́n ní wípé ilé babaláwo ni Destiny Boy kú sí. Ó sì pọn nǹkan kan lẹ́nu nígbà tó fẹ́ kú. Àṣírí ti tú báyìí. Lẹ́nu ìyá Destiny Boy náà lẹ ti gbọ́. Ẹ̀yin abiyamọ ayé, a ò mà ní fojú sunkún àwọn ọmọ wa. Ìgbà tógo àwọn ọmọ wa bá búyọ, wọn ò ní fò sánlẹ̀ kí wọ́n sánkú lójijì. Ẹ sàmì àdúrà sí comment section. Ẹ má gbàgbé, ẹ subscribe sí YouTube channel wa. Gist TV Yorùbá la wà. Mo ń bọ̀ kí n tó wá mú àṣírí nǹkan tí Destiny Boy, àṣírí nǹkan tó pọ̀ lẹ́nu kó tó di pó kú. Sọ́ba ìdúró fún un ni àbíbo ló ti rí n tó pọ̀ lẹ́nu. Ẹnu ìyá Destiny Boy náà lẹ ti gbọ́. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ gbọ́ kékeré yìí náà, mo ń bọ̀ ẹ má ti lọ ibì kankan. Ọmọ mi ò jẹ poison o, ọmọ mi ò dẹ̀ kú sílé babaláwo. Ẹ ti gbọ́n tí ìyá Destiny Boy sọ. Ó ní Destiny Boy kò jẹ poison, kò sì kú sílé babaláwo. Àṣírí ìwo ni mo wá ló tú. Kí ni Destiny Boy? Kí ló pọ̀ lẹ́nu nígbà tó kú? Ibẹ̀ gan là ń lọ. Abiyamọ ayé, ẹ tún sàmì àdúrà sí comment section lẹ́ẹ̀kan sí i. Ìgbà tógo àwọn ọmọ wọn bá búyọ sẹ́ẹ̀, wọn ò mà ní fò sánlẹ̀ kí wọ́n kú. Ẹ̀yin náà mọ̀ pé ìjàmbá aburú, àjálù ńlá ni kí mọ̀jẹ̀sín kó tojú òbí rẹ̀ rọ̀rùn alákejì. Ṣùgbọ́n àwa náà o, gbogbo tá a bá ní lágbára ni ká fi tọ́jú àwọn ọmọ wa. Torí ẹni wípé ìyá Destiny Boy látọdún 3 ló ti dà àwọn ọmọ rẹ̀ lẹ̀ fún bàbá tọ́ kó tó di pé ọmọ náà dọmọ ológo. Ẹ má jà á pọ̀ lọ́rọ̀ torí gbogbo ẹ̀ náà lẹ ti rí online. Ṣùgbọ́n ibi tá à ń lọ lónìí, ohun gan ni wípé kí ló ṣe sábàbí nǹkan tí Destiny Boy tó pọ̀ lẹ́nu nínú ọkọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbé dáyé tòrò. Ilé ayé àkàmọ̀rà. Ẹ wò, mò ń bọ̀ ná. Ẹ já kọ́kọ́ gbọ́ lẹ́nu ìyá Destiny Boy gangan. Ẹnu onípọ̀n láti gbọ́ pọ̀n. Ó yá, ẹ gbọ́, mò ń bọ̀ ná. Bọ́dì ẹ̀yin fans ẹ̀ bá rí lórí stage tẹ máa ń sọ pé ó dọ̀. Ibo yóò gbọ́jà ni kò gbọ́jà sickness yẹn ni o. Gbogbo bàtà ẹ̀yin fans ẹ̀ tẹ́ rí lórí stage tẹ rò ipò dọ̀ wípé ó lean sickness yẹn ni o. Àbí ó mu drug nǹkan yẹn. Kò mu drug o, ọmọ mi ò mu drug o. Àmọ́ ṣá sickness tó wà lára ẹ̀ nígbà tẹ́mi fẹ́ bọ́ kò lè gbé lọ ló ṣe pọ̀. Ẹ ṣe àdúpẹ́ mà. Ẹ ṣe ẹ̀kọ́ àtẹ̀mọ́ra. Ọdún ajínà síra. Agbára Ọlọ́run á bá wa dúró tì yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń ṣe èèmọ̀ lórí nǹkan tí Destiny Boy tó pọ̀ lẹ́nu nígbà tó fẹ́ kú. Kíní náà dúdú bí ìgbà pé ẹbu ni. Làwọn ènìyàn fi ń ròyìn pé àbí babaláwo rẹ̀ eléyìí tí sí Ifáyọmí ọba Ẹ̀dó ló gbé kíní náà fún un jẹ nígbà tó lọ ṣẹ́fá lọ́dọ̀ ẹ̀. Àwọn kan tiẹ̀ rò pé àbí Destiny Boy abẹ́nìkan ló fún un ní májèlé jẹ ni. Ó lágbára o. Ẹ̀yin abiyamọ ayé lẹ́ẹ̀kan sí i, a ò ní fojú sunkún ọmọ. Ẹ sàmì àdúrà sí comment section. Ìyá Destiny Boy ó ti wá là wá lóye nǹkan tí Destiny Boy tó pọ̀ lẹ́nu nígbà tó fẹ́ jáde láyé. Ó ní wípé àìsàn kan tí ń bẹ lára rẹ̀ láti tipẹ́tipẹ́ ṣùgbọ́n tí ò lè gbé lọ sọ́run alákejì, òun ló pọ̀ jáde lẹ́nu táwọn ènìyàn rí. Àìsàn wo wá ló wà lára Destiny Boy fẹ́yìn tẹ́ ẹ̀ tí ì mọ̀? Ẹ já ṣàlàyé rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí interview náà ṣe gbé wá lẹ́nu ìyá Destiny Boy, ó náà ló ṣàlàyé àìsàn náà. Ó láìsàn kan ṣe Destiny Boy tipẹ́tipẹ́ táwọn ti ń náwó lé lórí. Àìsàn náà á máa ṣe tó bá ti kì í mọ́lẹ̀ bí ìgbà téèyàn bá lágànná tí ó mọ sáré kiri tó jẹ́ pé àwọn ó ṣẹ̀ṣẹ̀ máa lè mú ni. Ó pe kinní náà ní ògún òru.
èyùn báwọn Yorùbá ṣe máa ń pè é. Ó sì ní gbogbo ìgbà tó bá ti ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ babaláwo rẹ̀ èyùn Ifáyọmí ọba Ìdú náà làwọn máa ń gbé lọ tí ó sì fún un lẹ́rọ̀ọ́ rẹ̀. Ṣùgbọ́n níjọ́ tí ọlọ́jọ́ dé, ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ tẹ́dà bá máa kú lọ́jọ́ tẹ́dà bá máa kú àmì ara sọ́yàn. Wọ́n ní kò sí ohun tó lè dá ikú dúró. Tọ́lọ́jọ́ bá ti dé, kò sí ohun tá a lè ṣe sí i. Ìgbà tọ́lọ́jọ́ dé, wọ́n gbé dìgbàdìgbà. Ó dọ̀dọ̀ Ifáyọmí ọba Ìdú. Wọ́n ní wọn ò bá Ifáyọmí ọba Ìdú ńlé. Wọ́n gbé dìgbàdìgbà. Ó di ilé ìwòsàn. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Aṣọ ọ̀bọ́mọyẹ Destiny Boy mọ́. Ọmọyẹ rẹ̀ ó padà rìn hòhò wọjà ni. Kì í ṣe wípé ilé ìwòsàn ni ẹni Destiny Boy ló kú sí. Àìsàn tí wọ́n wá pè ní ògún òru yìí tí máa ń ṣe ní gbogbo ìgbà, àbí ká sọ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tàbí ká sọ wípé tó bá ti wà níbi táriwo wà. Látàrí pé wọ́n ní tí ìyá Destiny Boy sọ kò lè gbá àìsàn náà lọ sí àjúlé ọ̀run ló fi pọ̀ ọ́ lẹ́nu eléyìí táwọn èèyàn rí nínú mọ́tò. Ẹ̀yin abiyamọ ayé, a ò ní fojú sunkún ọmọ o. Inú ọmọ kò ní jó ẹnìkọ̀ọ̀kan wa o. Gbogbo wa náà ẹ̀kọ́ kan tàbí méjì tá a rí kọ́ níbi ìwí ni pé wọ́n ní ìyá Destiny Boy náà, wọ́n lóun gan-an tiẹ̀ náà pọ̀ nínú ọ̀rọ̀ náà. Torí pé wọ́n nígbà táwọn ọmọ náà ti wà ní ọdún mẹ́ta, tí Destiny Boy ti wà lọ́dún mẹ́ta, ló ti kó wọn lẹ̀ láyé tòrò, ló ti bá tiẹ̀ lọ. Ìbá jẹ́ ipò wà pẹ̀lú àwọn ọmọ náà tó ń mójútó wọn. Ó ṣeé ṣe kí Destiny Boy kó má sọ ipò òun lọ sẹ́fá, torí pé ìyá rẹ̀ ó máa kọ́ béèyàn ṣe máa ṣe ilé ayé. Ó lágbára o, ó lágbára o, ó lágbára o. Ẹ̀yin òbí, ẹ jẹ́ á tọ́mọ wa, ká dúró tàwọn ọmọ wa. Gbogbo ìyà tá a bá jẹ nílé ọkọ, ẹ jẹ́ á gbà pé torí ọmọ la fi ń jẹ ẹ́. Tọ́mọ ẹni bá ti là tó ṣoríire, gbogbo ìyà tí èèyàn jẹ nílé ọkọ, ọmọ ó gbọ́nù fún yàn, èèyàn sì ti ṣe, èèyàn ti ṣoríire nu. Ṣùgbọ́n ẹni tí ò tọ́mọ tó wá ń lérò pé òun fẹ́ jẹun ọmọ, ó le díẹ̀ o, ó léwu o, ó léwu o. Ẹ̀yin olólùfẹ́ wa, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọlé, ẹ bá tẹ subscribe button sórí YouTube channel wa yìí. Ikú aya ikú ọmọ kúkú ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Gẹ́gẹ́ bá a ṣe rí gbọ́ lẹ́nu ìyá Destiny Boy dùn pé wọn ò fún un ní májèlé jẹ o, kì í sì sílé babaláwo ní Destiny Boy ló kú.